Honorable Adébáyọ̀ o Abdullahi tí ń sọjọ́ bí lónìí mo wá kí Olúwatóyìn ṣe bí wọ́n náà ni mò ń pè mọ́ ṣe bínú pé mo bá ọ lóyè mo pè ọ lórúkọ mẹ́bí lórúkọ làápọ̀ baládé lórúkọ làápẹ̀ lóyè láwùjọ ni mo bá ọ láyé mo pè ọ lórúkọ bá mi Honorable Adébáyọ̀ o mo bá ọ dúpẹ́ wípé òrọ́dún tuntun mo pé o dúpẹ́ lọ́wọ́ oríire àpérè o dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ tí ó padà lẹ́yìn rẹ orí ní gbé ni orí ní ńlá ni ọ̀pọ̀ tí wọ́n jọ bí yín tí wọ́n ti kú tí wọ́n ti rè wálé àṣà o a ò mọ̀mọ́ fi yọ wọ́n o ṣe la fi ń bọ̀ gbórúkọ Elédùmarè ọba gani tó dá ọ sí dọjọ́ tó ní kórí wá jẹ́ òpẹ́ nílé ayé kó pẹ́ bí wọ́n pẹ́ ṣe ń pẹ́ kó dàgbà kó dògbò bá mi kó dàgbà kó dògbò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba bá mi Honorable Adébáyọ̀ Abdullahi o Olúwatóyìn mẹ́bí wọ́n náà ni mò ń kí mẹ́bí wọ́n lọ nínú rẹ̀ oníwà ire ọlọ́kan ire aláyé ire mo ló kú ọdún ó sì kú àṣeyẹ kájé wá filé rẹ̀ ṣe bùgbé bá mi Honorable Adébáyọ̀ òòrè gangan ọdún wá nídé ká mọ́ ṣe rí ọ̀wọ̀ bí ìran ọmọ rẹ̀ kan ló pè mí sórí aago Táyé lolú ọmọ Bọ́láńlé lónìí wá mọ̀ kí ọ lónìí gbèjégbèjọ wípé òkú ọdún ó ní àrídùnnú mi ni Àkànní wá bá mi kí wọ́n bá mi kẹ́ni bí ẹni èèyàn bí ènìyàn ni wọ́n bá ń kó nínú rẹ̀ oníwà ire ọlọ́kan ire aláyé ire tí ń sọjọ́ bí lónìí mo wá kí ó láṣẹ ìsàmọ́dún pípẹ́ ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú lọ́mọ ṣe ó ní kí ọkọ rí ọwọ́ mẹ́bí wọ́n lọ nínú rẹ̀ olówó tí ń fowó ṣàánú ni mo ń pè láṣẹ Elédùmarè ọba wà á pẹ́ bí ewé àpẹ́ wà á pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí bí ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ ìwọ náà ò kú ní bọ́ sọnù lọ́wọ́ wa láṣẹ Elédùmarè ọba ipò chairman Àpápá Ìgànmú 2025 tó níje fún ìwọ ló ní ìwọ ló kàn mọ́ bá ṣe lọ mo pé o má ṣe fòyà rárá má ṣe bẹ̀rù torí Elédùmarè ọba mi aláwòrán bí ń bẹ lẹ́yìn rẹ̀ chairman local government ìwọ ló ní ìwọ ló tọ́ sí kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ dù mo pé bò tiẹ̀ dìbò bá mi ó ti wọlé bèbí nínú owó nínú ìdùnnú àti ayọ̀ pẹ̀lú àlàáfíà ló máa fi ṣe láṣẹ Elédùmarè ọba ọmọ Táyé lolú wá ní kí n bá ọ délé ó ní ń bá ọ dénú gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ lọ́rin Àfọ̀njá Ìlọrin ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ mẹ́bí wọ́n lọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu lóhùn jùyọ̀ tí ń jẹ́ mọ́rìnlẹ̀ wá abilédè sóní àtàràlẹ̀ ọ̀yọ́ mẹ́bí wọ́n lọ́mọ rílẹ̀ onípẹ̀tẹ́ tí máa sọ̀rọ̀ wọ̀ ní àìdè òpó láyà ájú aṣọ lè dìdì àwọ̀ mo lẹ́ni Àfọ̀njá bá kú kan nílọrin òkú kéré ara sàó lọ́tún àmọ́yọ̀ ló sì o ọmọ akéwú gbẹ̀rú ni ọmọ ṣàdúrà gbọ́rẹ́ mẹ́bí wọ́n lọ́mọ òpó kọ̀rọ̀ bíntí èyí tí ń bẹ lálẹ́dì ọ̀hún mẹ́bí wọ́n lọ́mọ òpó kọ̀rọ̀ bíntí èyí tí ń bẹ lálẹ́dì ọ̀hún òpó gbọ̀rọ̀ bàbá yín ní àkọ́jú rẹ̀ síná iná tí ó gbọ̀rọ̀ bàbá yín ní àkọ́jú rẹ̀ sómi omi tí ó gbọ̀rọ̀ bàbá yín ní káfípọ̀ títólè àhọ́ títólè wá ń kọ́ ṣe bí òun náà gbé fọmọ tó bó onílé Àfọ̀njá ọmọ ológun onílé Àfọ̀njá wọn kò jọ mọ́ ilé wa sọ ogun ni ogun l'Àfọ̀njá lọ tí ó wálé mọ́ ló fi lọ tẹ̀lú Ìlọrin dúró lọ́ fi ń pè Ìlọrin Àfọ̀njá ní ẹnu lójúyọ mo ló ti sọdún èyí náà kó yé dákun kó jẹ́ òṣèlú yìí sí oúnjẹ tán bá ní ta ní kọ́rẹ́ wíkí ọ̀la tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.